Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ètò tó yìí ìtàrí jẹ lọ́dọ̀ yín. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu. Àwa fọpẹ́ fìyìn fògo fún orúkọ yín torí pé lónìí lẹ́ẹ̀kan sí àtúnkóra wa jọpọ̀ láti bèbè, láti béèrè, láti wá síwájú yín fún rere gbogbo ní orúkọ Jésù Kristi. Ẹ ó rí tí yín ṣe lónìí. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ayé ò ní borí yín. Mo gbàdúrà fún ìgbé ayé yín pé lórí ohunkóhun tí ẹ ní tàbí tí ẹ ní lórúkọ Jésù Kristi ẹ ò ní sọkún. Ògo Ọlọ́run yóò máa farahàn o. Agbára wà láàyè rẹ̀ yóò máa ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ àkànṣe èyí tó fún ẹ̀yin, èyí tó fún àwa pé ká tún jọ gba àdúrà pọ̀. Fún àwọn tí wọ́n ti wo program wa tàbí tó bá àjọ wọ́n wò ní live tàbí recorded version ní orí YouTube, yẹn Ohun Aanu Plus tí a máa ń ṣe ní ìrọ̀lẹ́ Mondays. A ó ti gbọ́ àwọn àlàyé wa tá a ṣe lórí website. Àwọn kan mo rí èèyàn bíi méjì mẹ́ta kan tó send message sí mi pé àwọn ò rí Ohun Aanu rà. Ó máa nira díẹ̀ láti dáhùn torí pé àwa náà ti miss àwọn ọjọ́ kọ̀ọ̀kan nínú oorun yóò láti mú kí ohun gbogbo tún bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ déédéé. Ohun tó ṣẹlẹ̀ ni pé behind the scene ẹ ò lè imagine iye attack tí website wa samologo.com.ng èyí tí ó ń rí lójoojúmọ́. Ìgbà míì Ọlọ́run ó níye tá à ń san fún àwọn iléeṣẹ́ kan, àwọn cyber security ni wọ́n jókòó ti pa ni. Ohun tó ràn wá lọ́wọ́ jù nìyẹn. Ẹ rí ohun tá a ṣáàrí ni pé a rí pé script kan ti wà lára website wa tó hang ẹ̀, kò sí nǹkan tá a add mọ́ tẹ́ ẹ lè rí. So a wá àárí. So àti bá débì kan lọ́lọ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n bọ́n ṣe ń ṣe lẹ́yìn yẹn a máa affect iwájú. A máa affect nǹkan tẹ́yìn rí níwájú, kò séwu. À ń ṣe ni. Ẹ̀rí nǹkan tó yà wá lẹ́nu ni pé a ti bèrè tipẹ́, ó ti pẹ́ a ti ń bèrè pé ẹ gbọ́ àwọn hosting providers wa gan, àwọn gan bèrè pé kí là ń ṣe ní website yẹn tó le tó báyìí tí attack fi pọ̀ lórí ẹ̀ báyìí. Àlàyé wa ò lè yé wọn bọ́tà kan pé ní religious program ni. Ẹ̀rí ẹ̀yin ọmọ Ọlọ́run, ohun tá a discover ní nǹkan bíi last year ni wípé wọ́n drop website wa sí dark web. Nǹkan tó máa ń pè nìyẹn dark web, níbi tí àwọn hackers ń gbé gan. Wọ́n dẹ̀ offer owó ẹnikẹ́ni tó bá lè hack website yẹn kí wọ́n change ẹ̀ sí phonography. So ẹni tó bá ti rí báyìí á kàn rí phonography lórí ẹ̀ ni. So torí ẹ̀ náà làwọn náà ṣe jókòó tí wọ́n lọ́rùn tá à ń ṣe bọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń omi máa ń ṣẹ́ wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́yẹn. Ilé kan bẹ̀ yí wa lọ́wọ́ ni. Ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ làwọn a ti sọ fún àwọn providers wa, àwọn gan ti wà lórí ẹ̀ láti àárọ̀ lónìí. So a dẹ̀ monitor nǹkan tó ń ṣe. Ìgbà míì wọ́n á ní káwa náà ṣe báyìí, ìgbà míì ká tún try kìíní kan wò. So orí ẹ̀ náà wà. A dẹ̀ fi dá wa lójú pé kó tó di Sunday tí Ohun Aanu mi àjáde a ti balance padà. A ò fẹ́ clean ní website yẹn torí a mọ̀ pé resources gbogbo ẹ̀ ló máa lọ. Nǹkan tó ṣẹlẹ̀ gan a ní backup o, but problem tí ó wà ń bẹ ni pé nígbà tí wọ́n delete ẹ̀ tán fi backup sí, script yẹn náà tún farahàn lára backup yẹn. So tó bá dẹ̀ fẹ́ rí wọ́n máa wo code yẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní nǹkan tó wọ́n fẹ́ ṣe ń sìn nìyẹn. Iṣẹ́ tán wà nìyẹn. Wọ́n fẹ́ wo gbogbo kóòdù website yẹn line by line láti detect. So fún àwọn ọjọ́ díẹ̀ ó máa fẹ́ ṣe bí ẹni tó ṣe díẹ̀, ṣùgbọ́n a ní ìrètí pé in the next 2 days ohun gbogbo máa tún padà. Àwa tí à ń ṣe prayer yìí papọ̀ láti orí website wa tàbí mobile app wa, tẹ́ bá rí glitch ó máa rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ọ̀sán lónìí mo ti ní kí wọ́n bá fi sí orí àwọn WhatsApp platform wa in case tí àwọn èèyàn bá rí wọn kàn lọ direct. Ó ní direct radio, any direct link. So so tẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ mi báyìí tó bá nira jù ọ́ kẹ́ bá mi sọ fún àwọn míì pé ǹjẹ́ orí prayer ṣe lórí website orí ṣe lo link yìí
Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ máa wà ní àìrékọjá, be sober. Tẹ́ bá wo èdè òyìnbó yẹn sí Yorùbá yẹn ìkángun jù kan lọ. Nínú Bíbélì ni ọ̀rọ̀ yẹn wà, be sober. 1 Peter chapter 5 verse 8. Ó ní ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bíi kìnìún tí ń ké ramúramù, ó ń rìn káàkiri, ó ń wá ẹni tí ó pàjẹ́. Now, ṣe rí mọ́mì kan, a jọ ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti lọ bí ọ̀sẹ̀ tó kọjá báyìí. Ẹ̀nà wa sọ pé Pastor Sam ojoojúmọ́ lè kàn máa ń kàn mọ́ wa létí, ẹni tó jẹ́ odi gan ti gbọ́ wípé ẹ ṣọ́ra fún àwọn àgàmúrara, ẹgbẹ́gbẹ́ ayé ìwà mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mọ́mì wa tẹ̀síwájú wọn ní Pastor a ò ní ìdí ọ̀rọ̀ yẹn mọ́. Wọ́n ní ó ti yé wọn, àwọn ti gbọ́. Mo á rẹ́rìn, mo á sọ fún wọn pé inú mi dùn pé ẹlẹ́ẹ̀ ti gbọ́, inú mi máa dùn gan-an. Ṣùgbọ́n bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti gbọ́ ìgànsẹ̀, mi ò lè dúró, mi ò lè dánu dúró láti má máa tẹ̀ mọ́ àwọn èèyàn létí fún ìdí 4 pàtàkì kan. Wọ́n ní kí n sọ ìdí yẹn fún wọn. Mo ní number 1, mo ní ẹ sọ̀rọ̀ nípa tiyín nìkan, ẹ má sọ pé a ti gbọ́, ẹ ní mo ti gbọ́. So ẹ má generalize ẹ, because bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ ti gbọ́ yẹn àwọn kan ò gbọ́, wọn ò care. So that's why tá a fi lè dúró yóò láti máa sọ. Bó ní tó bá pé gbogbo yín lẹ ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ní a ti gbọ́ yẹn, kí ló fà táwọn àgàmúra sì ṣe ń san bíìlì wọn? Kí ló fà táwọn àgàmúra sì ń fi tó sì ń ja ayé àjẹkúdórógbó? So wọ́n á nílò tọ́ ni. So mo ní ìdí kejì ó ní pé ṣé ẹ fẹ́ sọ pé àwọn èèyàn wọ̀nyí wọn ò sí ní business bá ṣe ń sọ̀rọ̀ yìí? Bọ́n pè pàdé èrò akún, ṣọ́ọ̀ṣì wọn òun lè ro kún jù. So ẹ wá ní a ti gbọ́ irọ́ o. Ìdí kejì nìyẹn tá a lè fi dúró torí àwọn yẹn sì wà nù business. Ẹ̀rí, mo ní ìdí kẹta tá a lè fi dákẹ́ ni pé iṣẹ́ àwọn àgàmọ́ra ó sì wà attractive sí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì. Mo ní ìdí tá a lè fi dákẹ́ ni àmọ́yé kìrìsìtẹ́nì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọn àgàmọ́ra yẹn máa ń tírìlì wọn. Bá ti rí ìjọ àgàmọ́ra báyìí tàbí wòlíì àgàmọ́ra, inú wọn máa ń dùn ni wọ́n máa ń jó ni. Ṣùgbọ́n ètò bá máa mú gbé wọn lọ sí ọ̀run, irọ́ o. Ètò bá máa fi ọ̀run hàn wọ́n, tá a fi Jésù hàn wọ́n, tá a fi ògo Ọlọ́run hàn, irọ́ wọn ò ní tẹ̀lé. So mo ní díẹ̀ tá a lè fi dákẹ́ nìyẹn. Mo ní ṣẹwárí ìdíkẹ́ ni pé research àwọn ará bíi ó ń pọ̀ sí, ó wà sophisticated sí lójoojúmọ́. Lẹ́wà ní àti gbọ́ ká dákẹ́. Mo ní yẹ pé ìyẹn á nira díẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ìtúrẹ̀ nìyẹn lónìí yóò àdúrà ní á yàtọ̀ díẹ̀. Torí pé á jẹ́ apá kan study, apá kan àdúrà ni. Àní fi kan dí kan lọ́wọ́. Ṣùgbọ́n torí mo fẹ́ kó yé wa bí tá a lọ kà yẹn, wọn kì í fi pe àdúrà láyé tá a wà yìí. Be sober. Torí ọ̀tá yín búra mi wọ́n tí ó pàjẹ́, wọn ò kì í fi ṣe àdúrà. Wọn ò dẹ̀ mọ̀ pé ara gbòǹgbò gbogbo ìdáhùn àdúrà òun gangan nìyẹn. Nínú ẹsẹ̀ tí mo kà sí lẹ́ẹ̀kan yẹn, 4 ló fara hàn níbẹ̀. 4. Ó dẹ̀ jẹ́ ká lọ wò. 1 Peter chapter 5 verse 8. Ó ní ẹ máa wà ní àìrékọjá, ohun àkọ́kọ́ nìyẹn. Ẹ máa ṣọ́ra, ó di 2. Nítorí èṣù ọ̀tá yín ó fi ọ̀tá hàn wá, ó tún di 3. Ó ní ó dàbí kìnìún tó ń ké ramúramù, tó ń rìn kiri. Ẹlẹ́ẹ̀kẹrin ni pé ó ń wá ẹni tí ó pàjẹ́. Ó ń wá ẹni tí ó pàjẹ́. Katapino. Èdè yẹn náà òun náà túmọ̀ sí pàjẹ́. Èdè Greek yẹn òun náà sọ di pàjẹ́. Ohun tó túmọ̀ sí ni pé á rí ìyàn. Yorùbá bí wà tí èèyàn rì sínú omi. Tàbí kán gbé èèyàn mi. The same thing náà ló fẹ́ bọ́ sí omi gbé mi, wọn á lómi gbé lọ. Tó túmọ̀ sí gangan ni wọ́n ẹni tí ó pèjẹ́ pé bí ó fẹ́ bọ́ sí wọn lọ́rùn, but kìnìún náà fi wé tó bá wọn ẹni tí ó pàjẹ́ tó máa gbé mi náà ni. Ìyẹn ló fi ṣe pàtàkì dáadáa ká fi wà ní àìrékọjá. Tẹ́ bá wo ìtumọ̀ àìrékọjá yẹn, ó dàbí báńdìrì ni. Ó dà, ẹ jẹ́ ká tẹ̀ lọ gbàdúrà náà ká tó máa, mo sọ fún wa, mo ní a ò ní fi àdúrà dí ẹ̀kọ́ lọ́wọ́, ẹ̀kọ́ ò sì ní dí àdúrà lọ́wọ́. Jésù Olúwa, ẹ fún mi lórí ọ̀fẹ́ ìyìn, ẹ fún mi lórí ọ̀fẹ́ ìdùnnú, ẹ fún mi ní orí ọ̀fẹ́ ìdúpẹ́. Ọlọ́run máa túmọ̀ ẹ̀ fún wa tó ní mi tí ìparí ọ̀rọ̀ kan ni mo rántí ni mo ṣe pe àdúrà yẹn. Oh Lord, give me the grace of praise, of happiness, of joy, of thanksgiving. Tí Ọlọ́run bá fún wa ní orí ọ̀fẹ́ yẹn, ẹ wo outlook wa máa change, ìrònú wa máa yàtọ̀, ìgbàgbọ́ wa máa yàtọ̀. Ìgbà yẹn la máa mọ̀ pé yes, ọ̀run á ṣí, yẹ kí ọ̀run ṣí. Irọ́ our God, àwa la wà ní àìrékọjá. Jésù Olúwa, ẹ fún mi lórí ọ̀fẹ́ ìyìn,
ẹ fún mi lórí ọ̀fẹ́ ìdùnnú, ẹ fún mi lórí ọ̀fẹ́ ayọ̀, ẹ fún mi lórí ọ̀fẹ́ ìdúpẹ́, ẹ fún ìdílé mi lórí ọ̀fẹ́ ìyìn, ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ ìdúpẹ́ lónìí lórúkọ Jésù Kristi. Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ ayọ̀. Ẹ jẹ́ ká gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà orí ọ̀fẹ́ ìyìn ní orúkọ Jésù, orí ọ̀fẹ́ ìdùnnú ní orúkọ Jésù, orí ọ̀fẹ́ ayọ̀ ní orúkọ Jésù, orí ọ̀fẹ́ ìdúpẹ́. Olúwa ẹ gbé lé mi lọ́wọ́, Olúwa ẹ gbé lé mi lọ́wọ́, Olúwa ẹ gbé lé mi lọ́wọ́, orí ọ̀fẹ́ ìyìn, Olúwa ẹ gbé lé mi lọ́wọ́, orí ọ̀fẹ́ ìdùnnú, Olúwa ẹ gbé lé mi lọ́wọ́, orí ọ̀fẹ́ ìdúpẹ́. Olúwa ẹ fi fún mi, Olúwa ẹ fi fún mi. Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí, Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Orí ọ̀fẹ́ ìyìn, orí ọ̀fẹ́ ìdúpẹ́ ní orúkọ Jésù Olúwa ẹ fi fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àìrékọjá yẹn ni mo fẹ́ gbẹ́nu nílẹ̀ kan yẹn bí kí ló ń jẹ́ bẹ́ẹ̀, kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ rí i pé àwọn òyìnbó, àwọn tó gbóyìnbó dáadáa, ẹ̀yin náà máa gbẹ̀ pẹ̀lú mi pé tó bá ní you are sober today, ó máa sober. Ó túmọ̀ sí ó ń sọ̀rọ̀ wípé bóyá ẹni yẹn ọ̀mùtí ni kò dẹ̀ fẹnu kan ọtí mọ́. Ẹ rí i pé èdè tẹ máa ń lò nìyẹn pé ó sober, ó tún ẹ correct o. Ṣùgbọ́n tí Bíbélì ń sọ ń bì gangan ni pé kẹ́ ẹ má step out of boundary. Ṣé pé Yorùbá yẹn get tiẹ̀, ẹ máa wà ní àìrékọjá, ẹ má ré boundary yẹn kọjá sí other side. Torí pé téèyàn bá ti ré kọjá sí other side, ohun tó kù ni pé kí kìnìún kó bọ́ sí agbègbè àwọn kìnìún tán máa pàjẹ́. Simple nǹkan tí ẹsẹ̀ yẹn sọ nìyẹn. Ìyẹn 1 Peter chapter 5 verse 8 tàkàlẹ̀ kan yẹn. Ó ní ẹ máa wà ní àìrékọjá, ẹ má rékọjá boundary o. Ìyẹn ni pé boundary tí Ọlọ́run fún àwọn ọmọ ẹ má bá wọn rékọjá ẹ̀. Òun lá ní ẹ máa ṣọ́ra o, ẹ máa ṣọ́ra tẹ́ bá ti di boundary yẹn, ẹ má sọ pé ẹ wà curious, ẹ fẹ́ ní nǹkan tó wà ní other side o. Nítorí pé èṣù ọ̀tá yín olówó àmbẹ̀ bíi kìnìún ló wà ń bẹ́ o, ohun ẹ̀ tó máa pàjẹ́. Ṣẹ́yìn náà ti mọ̀ pé ẹni tó bá ti wá wàkúwà abẹ́ sí rírì kúrì, àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ẹ̀rí adẹ̀tí rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó jẹ́ pé ayé wọn ti rí ìríkúrì, ojú wọn ti rí ìríkúrì, now experience wọn ó ti rí ìríkúrì pátápátá. Ojoojúmọ́ òun là ń bá àwọn èèyàn tí ó dàbí pé wọ́n ti di tó jẹ́ victim lọ́dọ̀ àwọn ará bíi ìpàdé tó dẹ̀ ń dùn wá tó ń ká wa lára. Ṣùgbọ́n kò sófin ẹ má jẹ́ atanra wa jẹ́. Ẹ já sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ ràn mí lọ́wọ́ láti dúró nínú oore ọ̀fẹ́ yín. Ṣé àdúrà àdúrà tó ní agbára ni o. Tí èèyàn ò bá ṣe mistake láyé ẹ̀ tó dúró nínú oore ọ̀fẹ́ Kristi, má ṣe o. Àwọn dáàdi yẹn ò get mi, wọn ò get mi lánàá nígbà tá à ń sọ̀rọ̀. Àwọn dẹ̀ wà lórí ọ̀fẹ́ Kristi. Mo yín níbo ẹ̀yin jẹ́ interpreter fún pásítọ̀ yín. Ẹ dẹ̀ ti gbọ́ ní rúmọ̀, ẹ ti wádìí ẹ̀ wò wípé ọmọ kan ní ọmọ akọrin, ọmọ 19 years old, ó fún lóyún, wọn lọ ṣẹ́yún yẹn, ẹ dẹ̀ get ọmọ yẹn dẹ̀ jẹ́wọ́, wọ́n ti ṣẹ́yún yẹn tán káṣírí yẹn tó tú. Still ẹ dẹ̀ sì pé ní man of God, mo ń ṣe wà ní orí ọ̀fẹ́ Kristi nìyẹn. Wọ́n lọ́lọ́run òun ẹ mọ̀ tán gbèrè kí yẹn wà ní orí ọ̀fẹ́ Kristi ni. Ẹ ti kúrò ní orí ọ̀fẹ́ Kristi. Mo ní ẹjọ́ ṣé pásítọ̀ yín yẹn tó fún yẹn lóyún tó tún lọ ṣẹ́yún fún ọmọ yẹn, ṣé ó wà nínú Kristi? Wọ́n ní definitely not. Mo like òyìnbó yín á dẹ̀ dá fún yín bẹ́ẹ̀ ṣe sọ̀tọ̀ fún mi yẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo máa ń sọ fún àwọn yẹn pé ohun tó bá gbà ní kẹ́ fi fún ayé yín láyé yín, ẹ gbọ́dọ̀ gbà kí ohunkóhun tàbí kẹ́nikẹ́ni kó dàrú mọ́ yín lọ́wọ́. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn o. Torí tẹ́ bá gbà kán da ayé yín rú mọ́ yín lọ́wọ́, ẹ̀yin nìkan ni o, ẹ̀yin tí yín nìkan ló máa dà o. Àbẹ́ ìgbówó Yorùbá ni. Wọ́n ní tìdí bá bàjẹ́ tó nídìí ló máa dà. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni ẹ gbọ́rọ̀ mi, ẹnikẹ́ni tàbí ohunkóhun, you take charge of your life. Jésù Olúwa ẹ ràn mí lọ́wọ́ láti dúró nínú oore ọ̀fẹ́ yín. Oh Lord, help me to stay in your grace. Oore ọ̀fẹ́ yín tẹ́ fílẹ̀ lọ́fẹ̀ẹ́ yẹn, Olúwa ẹ fún mi, ẹ ràn mí lọ́wọ́ láti dúró nínú ẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ ràn mí lọ́wọ́ láti dúró nínú oore ọ̀fẹ́ yín. Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa ẹ ràn mí lọ́wọ́. Olúwa ẹ kọjá lọ sínú ayé àwọn ọmọ mi. Olúwa ẹ ràn wọ́n lọ́wọ́ láti dúró nínú oore ọ̀fẹ́ yín. Gbogbo ọ̀nà kan náà tí wọ́n lè fi sọnù sínú ayé, Jésù Olúwa ẹ wá wọn rí, Olúwa ẹ wá wọn rí, Olúwa ẹ wá wọn rí ní orúkọ Jésù. Olúwa ẹ ràn mí lọ́wọ́ láti dúró nínú oore ọ̀fẹ́ yín. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo mẹ́nu pàṣẹ gbàdúrà yẹn, mo mẹ́nu bá àdúrà kan. Mo fẹ́ kí gbogbo akújọ gbà papọ̀ dáadáa. A sọ fún Ọlọ́run pé a pè orúkọ Jésù pé Olúwa ẹ wá àwọn ọmọ mi rí. Ẹ wo ẹ bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn ọmọ yín fún Ọlọ́run. Jẹ́sọ́lá, Deborah, Kọ́lá, Bọ́láńlé, John, Peter, Samuel, orúkọ tán bá ẹ pe orúkọ yẹn jáde. Kẹ́ ẹ bi Ọlọ́run pé kí Ọlọ́run kó wá àwọn ọmọ yín rí, kó dá wọn padà sínú oore ọ̀fẹ́.
tó tún wà bẹ́ẹ̀ nìyẹn kò sẹ́ni tí ò nílò ẹ̀. káwọn ọmọ yín mọ Ọlọ́run pàápàá ẹ nílò àdúrà yẹn, ó ṣe pàtàkì gan o. kí ló fà á? torí ewu tó dojúkọ àwọn ọ̀dọ́ òde òní mà ní láyé tá a wà yìí tí wọ́n ti ń kọ́ ọmọ primary school láti di gay láyé tá a wà yìí tó jẹ́ pé tọmọ èèyàn bá jáde, ẹ̀yin náà ẹ mọ̀ bó ṣe lára yín, kọmọ yín jáde kó lóun fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ òun ṣeré, ẹ rí pé ọbẹ̀ lọ́kàn yín máa wà, ọkàn yín á máa ṣe pìpìpì. tí ò bá padà délé tẹ́ bá wo aago jù tẹ́ bá ti wo aago pé ó yẹ kó ti dé, ẹ̀yin náà ṣàmọ̀ pé fóònù ilẹ̀ máa mú ẹ mú tán. ẹ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, Olúwa ẹ wá àwọn ọmọ mi rí lónìí, ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín. Lord, locate my children and return them into your grace. ẹ wá àwọn ọmọ mi rí, ẹ wá wọn níbikíbi tí wọ́n wà, ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín. ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ wá àwọn ọmọ mi rí, Olúwa ẹ wá àwọn ọmọ mi rí. Bàbá Olúwa ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín. bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà ni mo ṣe ń gbà yẹn o. ẹ tẹra máa àdúrà yẹn o. ẹ rí àwọn ọ̀nà táwa fi ń gbàdúrà ni mo tún sọ fún yín báyìí o. pé Olúwa ẹ má jẹ́ kí àwọn ọmọ mi, ẹ má jẹ́ kán jáde kúrò ní orí ọ̀fẹ́ yín. tó bá ní àwọn ọmọ tó jẹ́ pé àwọn wà ní orí ọ̀fẹ́ yẹn, ẹ máa sọ fún Ọlọ́run pé Olúwa ẹ ràn àwọn ọmọ mi lọ́wọ́ kán má jáde kúrò nínú orí ọ̀fẹ́ yín. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. ẹ wá àwọn ọmọ mi rí, ẹ má jẹ́, Olúwa ẹ dá wọn padà sínú orí ọ̀fẹ́, ẹ dá wọn padà sínú orí ọ̀fẹ́ yín, ẹ dá wọn padà sínú orí ọ̀fẹ́ yín. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. mo máa rántí mọ́mì yẹn ni wọ́n á béèrè wọn ní Pastor Sam, kí ló dé gan ẹ̀yin kì í dárúkọ àwọn ẹ dárúkọ wọn káṣírí wọn tún kojú tì wọ́n. mo á rẹ́rìn, mo á ní bóyá ẹ̀ tí ì gbọ́ lẹ́nu mi rí, mo ti sọ severally mà. wọ́n ní January làwọn tí ẹ̀ jọ ẹ̀mí ní mo ní kan tó fà á nìyẹn. mo ní kì í ṣe pẹ́ẹ́rù ẹnikẹ́ni ń bà wá, ṣùgbọ́n kò wà profitable, èdè tí mo lò gan nìyẹn. mo ní kò lérè kankan, mo ti wádìí ẹ̀ wò, mo ní yàtọ̀ sí Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ yẹn. Ọlọ́run ti sọ fún wa pé kí òun ràn wá sí wọn. So Ọlọ́run ti sọ yẹn tẹ́lẹ̀, kì í ṣe pé Ọlọ́run bá ní wa o, bọ́ ó sọ fún wa pé òun ràn wá sí wọn. ẹjọ́ tọ́lọ́run bá lóun ràn yàn sí yàn, kí lèyàn fẹ́ lọ jíṣẹ́ fún wọn fún. mo ní kò sí nǹkan tó kàn mí nípa wọn, mo ní àwọn àtẹ̀lé wọn yẹn mo ní ẹ̀mọ̀ díẹ̀ mà, mo ní ẹ̀mọ̀ díẹ̀ tí mi fi blame àwọn àgàmú rárá, mi lè dárúkọ wọn. ìdí kejì ni wípé nítorí Ọlọ́run àwọn lójókòó sí ṣọ́ọ̀bù wọn tá a lọ bá wọn. ẹ má jẹ́ àtàrà wa jẹ. kò sí àgàmú rárá kan tó lọ sí gbòòrò tó wá ń fi agídí mú yàn pé dandan gbọ́dọ̀ tẹ̀lé mi, dandan mo gbọ́dọ̀ gbowó lọ́wọ́ ẹ̀, dandan mo gbọ́dọ̀ bẹ́ẹ̀ lájọṣepọ̀ kí n tó gbàdúrà fún ẹ, dandan mo gbọ́dọ̀. kò sí àgàmú rárá kan tó ṣerú ẹ. mi tí ìgbọ́ tí bá gbọ́ tẹ̀yìn bá gbọ́ kẹ́ sọ fún mi. àwọn ló wà ní ṣọ́ọ̀bù wọn, tí bá ní ṣọ́ọ̀bù wọn ó lè jẹ́ ṣọ́ọ̀ṣì wọn. ẹ̀yin lẹ pè ní ṣọ́ọ̀bù wọn nìyẹn, business center wọn ni. tẹ́ ẹ lọ kanlẹ̀ nkókókó, tẹ́ ẹ lọ bá wọn, òótọ́ ọbẹ̀ nìyẹn. ẹ má jẹ́ àtàrà wa jẹ, torí tí wọn ò bá ní kọ́sítọ́mà ní ìdí àdúrà láti sọ pé Olúwa kásẹ̀ àwọn àgàmúra lẹ̀ ìrọ̀ ọwọ́ wa ló wà. tí ò bá sẹ́ni tó ń lọ, tàbí tí business wọn bá ti forí ṣánpọ́n, wọ́n ní option kan, ọ̀kan náà máa múnú méjèèjì. ìdá kí wọ́n fi ayé wọn fún Jésù, tàbí kí wọ́n palẹ̀ ṣọ́ọ̀ṣì mọ́. bóyá wọ́n máa ta ṣọ́ọ̀ṣì wọn ni, bóyá wọ́n máa ta ilẹ̀ tí wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì lé lórí ni, wọ́n á lọ wáṣẹ́ mi ṣe. bó ṣe ní láàánú kò rí bẹ́ẹ̀. ẹ̀rì torí ẹ̀ la ṣe ń kọjú sí àwọn èèyàn, kọ́kọ́rọ́ ìgangan nìyẹn. ìpè náà táwọn èèyàn ò bá dorí kọ ọ̀dọ̀ wọn, tán bá dorí kọ Jésù, kò sí nǹkan tó kan anything mọ́. àgàmọ́ra pàkì lòdù ẹ̀ ni. ohun tó dẹ̀ fà á, ẹ jẹ́ ìsọ̀tọ̀ fún wa tó la fẹ́ gbàdúrà kan sí. ohun tó fà á, tẹ́ bá ti rí ẹnikẹ́ni tó wà attracted to falsehood, pé àwọn tó máa tàn, àwọn tó máa ṣe kíní kan ni, ẹ ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló máa ń fà. ẹ gbà mọ́ sọ fún yín. research làwọn náà ṣe débẹ̀, àjókòó àrò dáadáa ni pé kí ló lè mú àwọn èèyàn wà attracted sí false prophet, kí ló lè mú àwọn èèyàn wà attracted sí ìjọ tí ò ní kankan láti offer àwọn. ìdí kan péré ni. n tó common factor tó pa ìjọ náà àtàwọn ọmọ ìjọ yẹn papọ̀ ni pé ẹ̀ṣẹ̀ thrive nínú ayé gbogbo wọn. ẹ gbà mọ́ sọ fún yín. ó dà, ẹ jẹ́ ká gbàdúrà. mo sọ fún àwọn ní study àtàdúrà ni, ṣùgbọ́n kan ò ní dì kan lọ́wọ́. á sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹ gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi. Deliver me from sin. in tó túmọ̀ sí nìyẹn. Oh Lord, deliver me from sin. Èdè Yorùbá yẹn wá gùn. A sọ fún Ọlọ́run, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run tọkàntọkàn. Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Olúwa ẹ gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi. Olúwa ẹ gba àwọn ọmọ mi lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹ gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù.
ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Olúwa gbà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi, Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Olúwa gbà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi, Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Olúwa gbà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi, Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Olúwa gbà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi, Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù Kristi. Olúwa gbà àwọn ọmọ mi lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Olúwa gbà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn, ẹ gbà àwọn ọmọ mi lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o, Olúwa gbà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn, kán gbé ìgbé ayé wọn fún yín lórúkọ Jésù Kristi. Olúwa ràn mí lọ́wọ́, gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wò, ẹ jẹ́ kí ibi kí náà dá yín lójú o, kò sẹ́ni tọ́lọ́run ò ní ṣe fún o, àfẹni tó bá ti sọnù kúrò lójú ọ̀nà tá a kọ mọ́. Ẹ gbà mo sọ fún yín, Ọlọ́run ò tí ì dá ẹnìkan báyìí tó jẹ́ pé ó pinnu pé òun ò ní ṣe fún. Irọ́ Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Àwọn tí ò wá rí tí wọ́n ṣe yẹn làwọn tó ti kúrò lójú ọ̀nà tá a kọ mọ́ wọn, òótọ́ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. Àwọn tó gba ìran gbọ́, wọ́n ti fi ìran bà tiwọn jẹ́, wọ́n ti sọ àìmọye ìran láde tí oh God, nígbà tó máa ń tẹ́lẹ̀ mi bá ń sọ ìran tí wọ́n sọ fóun, máa ń mírí pé ìwọ Ọlọ́run, how many people òun ló ti wà ní ìdè báyìí. Kì í sọ̀rọ̀ thousands, kì í sọ̀rọ̀ hundreds of thousands, kì í sọ̀rọ̀ millions gan, hundreds of millions ni. Òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn. Ẹ̀rí 1 Peter chapter 1 verse 13. Mi láìkì ìtumọ̀ ìrara ní èdè Yorùbá. Bíbélì tí mo gbé kò tiẹ̀ túmọ̀ ìrara dáadáa, ṣùgbọ́n ẹ fetí sí ní èdè òyìnbó. 1 Peter chapter 1 verse 13. Ó ní therefore gird up the loins of your mind. Ìyẹn yẹ kó intrigue anybody tó bá kà. Gird up the loins of your mind. Ẹ gbọ́ tí ìwé Yorùbá tèmi sọ ni, Bíbélì Yorùbá ó ní nítorí náà ẹ múra ọkàn yín sílẹ̀. No, nǹkan tí Bíbélì òyìnbó sọ kọ́ yín rárá o. Ṣé ẹni tó túmọ̀ ilé ṣé kò gbọ́ kò ká ni? Ó ní nǹkan tó dẹ̀ ń fà ní pé èdè Yorùbá tí Bishop Samuel Ajayi Crowther tó bá wa túmọ̀, òun ló kọ́ túmọ̀ èdè òyìnbó sí Yorùbá pa tó túmọ̀ yẹn. Àwọn yòókù tó wá ń túmọ̀ èdè Yorùbá tán kọ́ Bíbélì Yorùbá mi wọn ò ṣe research ara wọn, wọ́n kàn ń follow nǹkan tí bàbá yẹn kọ́ ni, and there are a lot of mistakes tó fara hàn bẹ́ẹ̀. Ohun tí bẹ́ẹ̀ yẹn ń sọ ó yàtọ̀ pátápátá. Ohun tó ń sọ ni pé ó ní nítorí náà ẹ di àmùrè ọkàn yín. Ìyẹn ni pé ọkàn ènìyàn ní àmùrè tiẹ̀, ó ní bẹ́ẹ̀tì tiẹ̀ téèyàn máa fi dé gbọ́n. Tí bẹ́ẹ̀ yẹn ń sọ nìyẹn. Therefore gird up the loins of your mind. Ẹ di àmùrè ọkàn yín. Be sober. Ẹ wà ní àìrékọjá. And rest your hope fully upon the grace that is to be brought to you at the revelation of Jesus Christ. Oh God. Ó ní kí ẹ sì fi ìrètí yín ní kíkún sí oore ọ̀fẹ́ èyí tí à ń mú bọ̀ fún yín ní ìgbà ìfarahàn Jésù. Ìyẹn ni pé kẹ́ ọkàn yín gbọ́dọ̀ wà nínú oore ọ̀fẹ́ tá a mú fún yín. Oore ọ̀fẹ́ tá a dẹ̀ ń sọ yìí inú Jésù nìkan ló wà. Kíní kan mi ì tiẹ̀ rí ṣe, mi ì tiẹ̀ lọ́mọ, mi ì tiẹ̀ níṣẹ́, mi ì tiẹ̀ níyàwó, mi ì tiẹ̀ lọ. Àwọn nǹkan àwọn yẹn yàtọ̀, ó kéré lọ́pọ̀lọpọ̀ sí nǹkan tí Ọlọ́run ní pinnu fún ayé yín. Torí pé ẹ kúrò nínú oore ọ̀fẹ́ yẹn lẹ́sìn fi ń lè dòní. Ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ yẹn sílẹ̀, ẹ lọ kọ́ sílẹ̀ o. Òótọ́ ni o. Tẹ́ ẹ bá kúrò ní oore ọ̀fẹ́, kò sí àrà rẹ̀ tọ́lọ́run lè fi ayé yín dá. Ẹ gbà kan tí mo sọ yẹn, mi ò nídìí láti purọ́ fún yín, mi ì nídìí láti hype yín tàbí láti múnú yín dùn sórí kòròfo. Mi ò ní reason láti ṣe bẹ́ẹ̀, torí kò sí nǹkan tí mò ń target lára yín. Ṣùgbọ́n mo dúró níwájú Kristi, mo dẹ̀ ń sọ fún yín pé kò sí ẹnìkan báyìí inú ayé yìí tí Ọlọ́run ò ti ṣe tiẹ̀, àfẹ́ tó bá kúrò nínú oore ọ̀fẹ́. Ẹ̀rí a sọ fún Ọlọ́run. Ẹ̀rí àti ká sáré gbàdúrà ẹ̀ náà, ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún yín. Jésù Olúwa, ẹ má jẹ́ kí n sọnù kúrò lójú ọ̀nà ayé mi. Ojú ọ̀nà tí Ọlọ́run gbé ayé yín lé lórí pé ọ̀nà tẹ́ ẹ máa fi thrive ní, ọ̀nà tẹ́ ẹ máa fi survive ní, ọ̀nà tẹ́ ẹ máa fi ṣe rere ní, ọ̀nà táyé yín á fi gún ní. Torí pé ńgbà tẹ́ wá rìn lójú ọ̀nà yẹn ní ìbẹ̀rẹ̀ ọ̀nà yẹn wọn ò tá ẹ̀ jásí kò tó jásí gegele. Ẹlòmíì kan yìí bírí ni, ó kàn rí ọ̀rẹ́ ẹ̀ kan tó rìn lójú ọ̀nà tó smooth ó lọ bá rìn á dẹ̀ sọnù nítorí pé ọ̀rẹ́ yẹn nìkan náà ṣe ọ̀nà yẹn fún òṣè fún èèyàn méjì. Oh Lord, don't let me lose my way. Don't let me lose my life's way. Jésù Olúwa, ẹ má jẹ́ kí n sọnù kúrò lójú ọ̀nà ayé mi. Ẹ
ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, ẹ má jẹ́ ń sọnù kúrò lójú ọ̀nà ayé mi. Bàbá Olúwa ẹ ṣàánú fún mi, ẹ má jẹ́ ń sọnù kúrò lójú ọ̀nà ayé mi. Ọlọ́run ayérayé ẹ ṣàánú fún mi, ẹ má jẹ́ kí n sọnù. Olúwa ràn mí lọ́wọ́, àwọn ọmọ mi dọ́wọ́ yín o. Mo sọ lẹ́ẹ̀kan mo ní kẹ́ ẹ wá wọn rí, ẹ má jẹ́ kí n sọnù kúrò lójú ọ̀nà ayé wọn. Lórúkọ Jésù a ó ṣe rere, ìdílé mi a ó ṣe rere, àwọn ọmọ mi a ṣe rere. Lórúkọ Jésù Kristi ọkọ mi ó ṣe rere, aya mi ó ṣe rere. Bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà yẹn nìyẹn tẹnumọ́. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Tẹ́ bá rí ọ̀pọ̀ Kristẹni ẹni kì í ṣẹ̀bi mi náà. mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ láàárọ̀ lónìí, ó ní Pastor Sam kì í ṣẹ̀bi mi náà, ṣe pé Bíbélì gan sọ ó ní ìrètí pípẹ́ ó máa ń mú ọkàn ṣàárẹ̀. mo ní ibo lẹ ti kà yẹn, ó lò wà nínú Bíbélì. mo ní lẹ́yìn náà nǹkan, ṣé nǹkan tí Bíbélì ń sọ ń bẹ̀ nìyẹn? ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí ti sí yín tẹ́ fi ń tẹ̀lé àwọn àgàmúra, tẹ́ fi ń tẹ̀lé àfáà, tẹ́ ẹ̀ wá ẹ̀rí pásọ̀ gidi tẹ̀lé láti for the past 10 years, àfáà àgàmúra wòlíì babaláwo gbogbo ẹ̀lẹ́kàn kó pọ̀ mọ́ra. ṣé nǹkan tí wọ́n ń sọnù Bíbélì nìyẹn tí wọ́n fi kóòtù ìrètí pípé máa mú ọkàn ṣàárẹ̀? àwọn adákẹ́ wọn ò mú ní ẹ má fi ọ̀rọ̀ kan dira yín, kò sí yẹn kan, ẹ ti ṣìnà ẹ admit bẹ́ẹ̀ kẹ́ ẹ lè rojú ọ̀nà gbà. ẹ bá jẹ́ ká tanra wa jẹ, wọ́n adákẹ́ wọn ní òótọ́ ni kò síbi tá a lè ti sí. tí ẹ̀ mo ṣe ní ká gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ ká sọnù nínú ayé. a sọ fún Ọlọ́run pé Jésù Olúwa, ẹ má jẹ́ kí n sọnù kúrò nínú oore ọ̀fẹ́ tẹ́ ẹ là sílẹ̀ fún mi. bó ti fẹ́ gbà nìyẹn, bó ti máa gbẹ́lé nìyẹn. oore ọ̀fẹ́ tẹ́ ẹ là á lẹ̀ fún mi, bàbá Olúwa má jẹ́ ń sọnù. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa wá mi rí lónìí lórí oore ọ̀fẹ́ tẹ́ ẹ là sílẹ̀ fún mi. Olúwa má jẹ́ kí n sọnù kúrò níbẹ̀, ẹ má jẹ́ kí n sọnù kúrò nínú oore ọ̀fẹ́ tẹ́ ẹ là sílẹ̀ fún mi. Olúwa ẹ wo àwọn ọmọ mi, ẹ wo àwọn rí, ẹ ṣàánú fún mi, ẹ má jẹ́ kí wọ́n sọnù kúrò ní oore ọ̀fẹ́ tẹ́ ẹ là á lẹ̀ fún wọn. Bàbá Olúwa ẹ ṣàánú, Jésù Olúwa ẹ ṣàánú, Jésù Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. a tún àdúrà yẹn gbà nítorí àwọn ọmọ, ẹ dákun. ó ní ìdí tí mo fi sọ bẹ́ẹ̀. ẹ wo, kò tí ì tó ọ̀sẹ̀ méjì báyìí mo bá mọ́mì kan sọ̀rọ̀. wọ́n á sọ fún mi àwọn ọmọ wọn kò fẹ́ lọ chọ́ọ̀chì mọ́. ọmọ ọjọ́ gbọ́n àti wàá kéré ó jà àwọn ọmọ tó bá ń ka memory verse báyìí ní church, tó bá ń ṣe kinní kan ní church. mo á rẹ́rìn wá ní ta ni wàá mú ọmọ yẹn kúrò. ó ní wọ́n sọ pé àwọn ogun kan nínú ìdílé ẹ̀. àwọn olóṣọ pé ogun kan wà nínú ìdílé ẹ̀. wọ́n dákẹ́, wọ́n ti mọ ibi tí mò ń lọ, wọ́n dákẹ́. má tanra yín. mo ní personally mi kì í tan nínú kan láyé mi ní tanra mi jẹ, láyé mi ní ṣe bẹ́ẹ̀. nǹkan méjì ni mi lè ṣe láíláí. ìyẹn ò kì í ṣe ìwà kìrìsìtẹ́nì àti ìsọ̀rọ̀ wa, but tó jẹ́ ìwà èèyàn. mi ní tan, kò sí bó ṣe lè tanra mi. then two, mi lè gbé ìgbé ayé rọ́. tí mi bá ní mọ́tò lè gbọ́ lẹ́nu pé mo páàkì mọ́tò mi sálẹ̀ ń bẹ̀ yẹn, mi kì í gbégbé ayé rọ́. mi rẹ̀ tí ìrò jẹ látàárọ̀, mi ní sọ mi pé mo ti jẹun, irọ́ mi kì í gbégbé ayé rọ́. èyí tí mi bá lè ṣe ń bẹ̀ mi máa sọ fún yàn. ẹ̀yin ọmọ Ọlọ́run, wọ́n sọ mọ́ mi yẹn, mo ní excuse ma, mo dẹ̀ tí mo ní kẹ́ ẹ má tanra yín jẹ. wọ́n ní kí ni mo ní, ẹ fẹ́ ṣe bí ẹ̀yin lẹ́ sọ àwọn story kan fún mi nípa ara yín, ẹ ti gbàgbé ni. mo ní ọmọ ìtẹ́ni kò bá yín lọ ṣọ́ọ̀ṣì mọ́ lónìí, ẹ ti mú yálé dànù. wọ́n lóòótọ́ ni. ètẹ́ ti lọ wẹ̀ lódò, ètẹ́ ti fèsà àbùsárí, gbogbo nǹkan tẹ́ ní kó ṣe yọmọ yẹn wá rí oore ọ̀fẹ́ Ọlọ́run kankan níbẹ̀. ẹ dákun, ní ìsìn wálẹ̀ ti mọ ọ̀nà gangan ṣẹlẹ̀ bí ọmọ yẹn á tẹ̀lé yín láyé, kò ní tẹ̀lé yín, ṣẹlẹ̀ máa ṣe níbẹ̀. ẹ lọ bá Ọlọ́run pé Olúwa mo ti fail lórí ọmọ yìí, mi fi yín han ọmọ yìí on time. ẹ yọ Ọlọ́run wá ṣàánú yín. ó tọ́ bẹ́ẹ̀ nìyẹn o. ìtura ẹni mo ṣe máa ń ní kẹ́ ẹ máa dárúkọ ọmọ, inú mi dẹ̀dùn fún àwọn ìyá kan lórúkọ Jésù Kristi, ẹ ó dẹ̀ jèrè àwọn ọmọ wọn yẹn o. ẹ máa ń dárúkọ àwọn ọmọ yín dáadáa. mi sọ̀rọ̀ àwọn tó yẹ pé wọn ò fọ́ sí kàtígórì yìí o, but èyí tó pọ̀ jù náà àwọn obìnrin wọn fọ́ sí kàtígórì yẹn. Jésù Olúwa, ẹ má jẹ́ kí àwọn ọmọ mi, ẹ wá àwọn ọmọ mi rí lónìí, ẹ má jẹ́ kí wọ́n sọnù kúrò nínú oore ọ̀fẹ́ yín pátápátá. Olúwa, ẹ wá wọn rí, ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín, ẹ dá àwọn ọmọ mi padà sínú oore ọ̀fẹ́ yín, ẹ dá àwọn ọmọ mi padà sínú oore ọ̀fẹ́ yín. ẹ já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa, ẹ wá àwọn ọmọ mi rí lónìí, ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín, ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín, ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín ní orúkọ Jésù Kristi. Olúwa, ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín ní orúkọ Jésù Kristi. Olúwa, ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín. lórúkọ Jésù, ẹ dá wọn padà sínú oore ọ̀fẹ́ yín. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. mo fẹ́ pe àdúrà kan, ẹ dákun. mọ́mì tí mò ń sọ yẹn nígbà tí mo bá wọn sọ̀rọ̀ dé sáà kan, mo wá sọ fún ọmọ ní excuse ma, kẹ́ ẹ wá gbọ́ lọ́la ń sìn.
kan ní ọmọ Pastor Sam o ó wá gbéra báyìí o ó lọ bá bàbá aláwo kan bò ń pray tàbí ó lọ bá wòlíì àgàmúra kan bò ń pray mo ní ṣé àrùbó lè ṣẹlẹ̀ ni wọ́n láwọn rò bẹ́ẹ̀ mo ní kì í ṣe pé bóyá mo proud o kì í ṣe pé bóyá mo kàn fọ́nù o mo ní kò lè ṣẹlẹ̀ nítorí pé àwọn kinní kan wà tó jẹ́ pé Bíbélì sọ pé wọ́n ní fi ibi tọ́mọ yẹn máa rìn gangan yẹn wọ́n ní tọ́ ọmọ rẹ sí ọ̀nà tí ó tọ̀ wọ́n ní tó bá dàgbà tán kò ní kú níbẹ̀ kí náà ló ṣẹlẹ̀ mi kò lè ṣeé ṣe kì í ṣayé ló ti lè ṣẹlẹ̀ ẹnìkan ni ẹ má sọ pé mo lè sọ bẹ́ẹ̀ dáadáa mọ̀ díẹ̀ wọ́n ti fẹ́ mọ Ọlọ́run gan ju èmi lọ mo sọ fún yín níbi ojú bá yín sọ̀rọ̀ yìí àwọn ọmọ gan ti fẹ́ mọ Ọlọ́run gan ju èmi fúnra mi lọ nígbà míì tí bá ń gbọ́ tán sọ̀rọ̀ nígbà míì tí bá ń gbọ́ tán wàásù nígbà míì tí bá ń gbọ́ tí wọ́n coordinate prayer máa wò báyìí pé yéè kó jẹ́ pé nígbà tẹ́mi wà ní èjì àwọn ọmọ wọ̀nyí òun lèmi ti mọ Jésù nígbà tí mo wà ní èjì wọn báwo láyé mi ìbá ṣe yí lónìí bí èmi ṣe máa ń rò nìyẹn tẹ́ pé tí pásọ̀ kan máa ń wàásù wọn ní kí ló ń sọ sà á ní ẹ̀rí kan tí máa ń sọ ni kí ló ń wí lẹ́nu yìí wọn ò gbé pásọ̀ kan ga kọjá Jésù rí wọn ò tẹ lè fi kọ pásọ̀ ẹni pásọ̀ compare Jésù ṣé wọ́n fi bàbá wọn compare Jésù ni ká tó wá sọ pásọ̀ wèrè kan níbì kan mo ń sọ òótọ́ fún yín torí ẹ̀ lè ṣe ní ìdá àti gbàdúrà fún àwọn ọmọ wọ̀nyẹn náà kán lè ṣe rere pẹ̀lú ẹ̀ náà àwa náà tún gbàdúrà àtúnfàdúrà àtún ń kì í síwájú ni ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ dá àwọn ọmọ mi padà sínú orí ọ̀fẹ́ yín lórúkọ Jésù nínú ìgbàgbọ́ jẹ́ kí àwọn ọmọ mi ṣe rere mo sì fẹ́ kẹ́ gbàdúrà yẹn nìyẹn Olúwa ẹ dá àwọn ọmọ mi padà sínú orí ọ̀fẹ́ yín nínú ìgbàgbọ́ ẹ jẹ́ kí wọ́n ṣe rere ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ dá àwọn ọmọ mi padà sínú orí ọ̀fẹ́ yín nínú ìgbàgbọ́ ẹ jẹ́ kí wọ́n ṣe rere nínú ìgbàgbọ́ ẹ jẹ́ kí àwọn ọmọ mi ṣe rere nínú ìgbàgbọ́ ẹ jẹ́ kí àwọn ọmọ mi ṣe rere nínú ìgbàgbọ́ Olúwa ẹ jẹ́ kí àwọn ọmọ mi ṣe rere Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa lẹ́ẹ̀kan mo sọ mo ní díẹ̀ tí àwọn ọ̀gọ̀rọ̀ yẹn ti wà attracted sí àwọn àgàmọ́ra sí irọ́ sí ìran èké torí ẹ̀ṣẹ̀ ni ọkàn wọn ò gún pẹ̀lú Ọlọ́run their hearts are not right with God àwọn ọkàn wọn ò gún pẹ̀lú Ọlọ́run ohun tó fà á nìyẹn mo ń sòótọ́ fún afárabalẹ̀ gbéyẹ̀wò ni in fact I brainstorm ẹ̀ for many days kí ló lè fà á tábà gbé lọ yílọ nǹkan tó bá ẹ̀ṣẹ̀ náà ni tábà gbé lọ yílọ ẹ̀ṣẹ̀ ni náà tábà rẹ̀ nìkan nínú àdúrà yìí tó ti ya ìlérí tó ti ya lé káàkiri rí ẹ jẹ́ kẹ́ni ẹ wá padà rò kẹ́ ẹ wò bẹ́ẹ̀ ṣe ń gbégbé ayé yín nígbà yẹn ṣe gbégbé ayé ìwà mímọ́ ṣé ìwà mímọ́ ló sún yín débẹ̀ ẹni tí wọ́n sọ pé kó lọ wá àpẹẹrẹ lọ́jà ṣé ó ní ìwà mímọ́ òun ló ṣe tẹ̀lé wọn wá àpẹẹrẹ yẹn ẹ̀ṣẹ̀ ni ló jẹ́ kí àgàmọ́ra excite èèyàn Luke chapter 21 verse 34 Luke 21:34 ó ní ṣùgbọ́n ẹ máa kíyèsára yín kí ọkàn yín má ṣe kún fún wọ̀bìà àti fún ọtí àmupara àti fún àníyàn ayé yìí tí ọjọ́ náà yóò fi dé bá yín lójijì bí ìkẹkùn ṣẹlẹ̀ bẹ́yìn ẹ̀ṣẹ̀ ni àwọn àníyàn gbogbo àwọn nǹkan tí ò necessary tí kò necessary at all ẹni tí Ọlọ́run ti gbéga already tọ́lọ́n kan sọ pé jókòó ní ìtẹ́mi àfi sọ àwọn ọ̀tá èdè àpótí ìtìsẹ̀rẹ̀ ó tán o wọ́n kan sọ pé wàá jẹ́kọ̀ọ́ tẹ́tẹ́rẹ́ o múra sọ́dọ̀ ara ẹ̀ ó tán ọ́ dẹ̀ máa kúrò lójú lábẹ́ orí ọ̀fẹ́ yẹn ẹjọ́ ibo ló ti wá fẹ́ rí nígbà tó ti kú omi tán ti fẹ́ gbá dédé lórí ibo ló ti fẹ́ rí nǹkan kan jẹ ó ní máa kíyèsára yín èdè òyìnbó yẹn mú láìpẹ́ ó ní but take heed to yourself let your heart be weighed down kí ọkàn yín má ṣe wúwo ẹyọ kẹrù burúkú má ṣe balẹ̀ ọkàn yín dé pé ọkàn yín ò ní wà lifted Ọlọ́run mi ò jẹ́ ká sá ẹ wò ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dípò dípò tó yẹ kán fi blame ara wọn tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n wọn ò ní ṣe bẹ́ẹ̀ o torí pé tẹ̀yẹ̀ bá blame ara rẹ̀ the next ni pé ọkàn yẹn máa wá Ọlọ́run ìlẹ́sẹ̀kẹsẹ̀ pé Olúwa mo ṣe mistake ni èmi náà ni mo ti dákún ọ̀rọ̀ ayé mi Olúwa immediately lọ́kàn yẹn máa kọjá sọ́dọ̀ Ọlọ́run straight torí àwọn mọ̀lẹ́sẹ̀ kẹsẹ̀ pé èèyàn ò lè gbà wọn Ọlọ́run nìkan ló lè gbà wọn wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n máa justify ara wọn ni o wọ́n máa bu Ọlọ́run Olúwa kí lẹ fẹ́ kí n ṣe tí mi ṣe tó kí lẹ ṣe gan kò sẹ́ni tó ń sọ ọ̀rọ̀ yẹn tó lè sọ kọjá pé òun san ìdámẹ́wàá òun dá ọrẹ kí ló tún lè fẹ́ sọ fọlọ́run kó ń ṣe ṣé ìdámẹ́wàá àti ọrẹ yẹn no matter how much tó jẹ́ òun ló lè ra ohunkóhun tọ́lọ́run ti ṣe so far nínú kọ́lọ́run ṣe kankan òun náà o
kò gbọ́mọ lọ hospital o nínú kọ́ lọ́run ṣe yẹn kan náà kò bẹ́rí gbogbo ọmọ ẹ o nínú kọ́ lọ́run ṣe yẹn kan náà ó ń wọṣọ àwọn èèyàn ń kí mọ́mì dádì o kò sọ̀rọ̀ o mo ní máa wo àwọn èèyàn títí báyìí pé ọlọ́run mi o mi àdáde kan sọ̀rọ̀ mo ní ẹ̀yin jìyà rí ni oníṣẹ́ báyìí òun ṣe rí ìmọ̀ nǹkan bú sẹ́ni ẹ jẹ́ ká máa sọ story fúnra wa oh God ẹ jẹ́ ká sáré lọ gbàdúrà náà ká má fi story gbà yìí olúwa ẹ fa ọkàn mi sí ọ̀dọ̀ ara yín kí lè rójútùú sí ọ̀rọ̀ ayé mi ohun tó fà á nìyẹn tọkàn yẹn bá ti kúrò ní ọ̀dọ̀ ọlọ́run kò lè rójútùú mọ́ kò sóògùn ẹ̀ ẹ̀rí kò ní rójútùú mọ́ oh Lord draw my heart towards you so I can find solution to my matter ẹ má bínú wọ́n ṣe signal sí mi ni pé mi ì tún sọ ìbò mi ì tún túmọ̀ ẹ̀ lóyìnbó mọ́ mo ti wà carried away ẹ má bínú oh Lord draw my heart towards you so I can find solution to my matter Jésù Olúwa ẹ fa ọkàn mi sí ọ̀dọ̀ ara yín kí n lè rójútùú sí ọ̀rọ̀ ayé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ọ̀nà ayérayé mo gbàdúrà Olúwa ẹ fa ọkàn mi sí ọ̀dọ̀ ara yín kí n lè rójútùú sí ọ̀rọ̀ mi Olúwa ẹ fa ọkàn mi sí ọ̀dọ̀ ara yín ẹ fa ọkàn mi sí ọ̀dọ̀ ara yín kí n lè rójútùú sí ọ̀rọ̀ mi Olúwa ẹ fa ọkàn mi sí ọ̀dọ̀ ara yín kí n lè rójútùú sí ọ̀rọ̀ mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi kí n lè rójútùú sí ọ̀rọ̀ àwọn ọmọ mi ẹ fa ọkàn àwọn ọmọ mi sí ọ̀dọ̀ ara yín kí n lè rójútùú sí ọ̀rọ̀ wọn lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wo tí ọkàn ènìyàn bá fà sí ọ̀dọ̀ Ọlọ́run ìgbà náà ni ohun gbogbo máa yé kedere bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ máa rí àwọn ènìyàn ó rọrùn fún wọn pátápátá kí kòròǹfò kó fà wọ́n sí ọ̀dọ̀ ara rẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ̀sìn ló ń fà wọ́n ẹ rí the moment tí ẹ̀sìn bá dẹ̀ ti fà wọ́n salvation máa sá fún wọn ẹ rí wọ́n máa wo ìgbàlà lọ́ọ̀kan ni wọn ò ní rí ìgbàlà torí pé ẹ̀sìn ló fà wọ́n so ìyẹn ò ní kàn máa lọ church ìyẹn ò ní kàn máa ṣe bọ́n ṣe ń ṣe ìyẹn ò ní kàn máa dẹ́ṣẹ̀ tán dá ìyẹn ò ní kàn máa ṣe rédè even inside the church ọ̀n gan ìyẹn ò ní kí ìyálélé kó má ṣàgbèrè nínú church kan náà ẹ rí torí kí ló fà á kì í ṣe ìgbàlà òun lọ́kàn yẹn òun ló ń fà á tó bá pé ìgbàlà ló ń fà á kò ní ráàyè borí dèdè wọ̀nyẹn rárá even kò ní wà comfortable tó bá wà láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n pera àwọn ní ọmọ Ọlọ́run àwọn olùjọ́sìn gbogbo ẹ rí dípò tí ọkàn wọn bá sì fà sí Kristi irọ́ ọkàn wọn á fà sí pásítọ̀ so tí pásítọ̀ bá sọ fún wa ní àṣẹ pé iná lẹ́nu mímọ́ ẹ̀yin lẹ́nu bẹ́ẹ̀ tí ń pàdé Ọlọ́run kí ni ẹ̀ máa ń bè mí nínú látàyè báyìí ló ti máa ń bè mí nínú àwọn kan sọ pé àwọn làwọn ọmọ bí táwọn ń pàdé Ọlọ́run kí ló ṣe mí tèmi ò pàdé Ọlọ́run níbi ibo ló ti ń pàdé Ọlọ́run junction wo nìyẹn bus stop wo ṣé train ló wọ̀ débẹ̀ ni irú nonsense wo nìyẹn ntí o tẹ make sense rárá tó yìí tó fà ní pé ọkàn wọn ti jìnnà sí Ọlọ́run wọn ò ní rí bẹ́ẹ̀ wọn ò ní rí bẹ́ẹ̀ Ọlọ́run mi o ẹ dákun fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe experiment kan náà àdúrà yìí experiment ńlá ni o mo fẹ́ kẹ́ ẹ fi ọkàn kan gbàdúrà yìí kẹ́ ẹ wá wo iṣẹ́ ńlá tí Ọlọ́run wá ṣe ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi ògo yín hàn mí kí oṣù yìí tó parí Olúwa ẹ fi ògo yín hàn mí. Oh Lord, before the end of this month, show me your glory. Oh my God. Ẹ jọ̀ọ́ mo àdúrà bẹ́ẹ̀ àwọn kan tẹ̀ tí ń gba already. Yes, á dáa fún yín. Jésù Olúwa, kí oṣù tó parí ẹ fi ògo yín hàn mí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà kí oṣù tó parí, Olúwa ẹ fi ògo yín hàn mí. Kí oṣù tó parí, Olúwa ẹ fi ògo yín hàn mí. Kí oṣù tó parí Ọlọ́run wá, ẹ fi ògo yín hàn mí. Ẹ fi ògo yín hàn mí. Ẹ fi ògo yín hàn mí. Ní orúkọ Jésù, Olúwa ẹ fi ògo yín hàn mí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa àdúrà tí Mósè tó máa gbà nìyẹn ó máa fẹ́ rí ògo Ọlọ́run ó máa pàpà rí Ọlọ́run máa fi ra rẹ̀ hàn ẹ wo tí Ọlọ́run bá fi ògo rẹ̀ hàn yín oh my God ṣe ládàbí ọmọ tí wọ́n mú láti primary school tí wọ́n dẹ̀ fún ní knowledge university lẹ́sẹ̀kẹsẹ̀ in fact ẹwẹ́ ìwé rí pé so ìrònú wèrè ni mò ń rò tẹ́lẹ̀ ohun gbogbo hàn sí kedere àwọn tá a bá ti ṣe àgàmù rárá rí táwa bá iṣẹ́ ìránṣẹ́ ìpàdé ọ̀rọ̀ mi á yé yín ẹ rí i pé ìrònú yín yàtọ̀ bẹ́ẹ̀ ṣe ń rò tẹ́lẹ̀ yàtọ̀ pátápátá bí mọ́mì yẹn ó lẹ́sìkìsà mọ́mì yẹn tó wá pé nígbà kan ní ayé o àwọn á ti náwó nára àwọn àìmọye ìlú tán ti rà àìmọye màálù tán ti rà fájọ̀dún àìmọye ìnákúnà ànádànù tán Ọlọ́run wọn máa ṣe o ẹ̀yọ ìgbà yẹn lẹ́ máa mọ̀ pé ìwà wèrè ni ẹ já sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí
Ọlọ́run ayérayé Olúwa ẹ fà mí yọ láàrin ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tájọ ń gbàdúrà yìí. Olúwa ẹ fà mí yọ sọ́tọ̀, ẹ fi ògo yín hàn mí, ẹ já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn tájọ ń gbàdúrà yìí. Olúwa ẹ fà mí yọ, Olúwa ẹ fà mí yọ, ẹ fi ògo yín hàn mí, Olúwa ẹ fà mí yọ, ẹ fi ògo yín hàn mí láàrin ọ̀gọ̀rọ̀ ènìyàn tájọ ń gbàdúrà yìí. Olúwa ẹ fà mí yọ, Olúwa ẹ fògo yín hàn mí, Olúwa ẹ fà mí yọ, Olúwa ẹ fògo yín hàn mí, Olúwa ẹ fà mí yọ, Olúwa ẹ fògo yín hàn mí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ó dàbí àwọn tí mo ń sọ ní ìsìn. Ǹjẹ́ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n sùn dé ìkóríta ẹ̀yìn tó jẹ́ pé wọ́n ti wá fọ́jú sí ohun tó ń ṣẹlẹ̀ láyìíká wọn. Wọ́n ò rí. Bẹ́ẹ̀ ìwé Thessalonica First Thessalonians chapter 5:6, ìwé Thessalonica kìíní orí 5 ẹsẹ̀ 6 ó sọ kíní kan fún wa. Ó ní nítorí náà ẹ kíyèsára yín kí ẹ má ṣe sùn bí àwọn ẹlòmíràn. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa wà ní àìrékọjá. Ẹ má ṣe sùn bí àwọn míì ṣe ń sunrun yà. Wọ́n á dẹ̀ wà ń bẹ̀. Oh my God, oh my God. Ǹjẹ́ mọ̀ pé ìgbà kan wà tí mo ní ká gba àwọn àdúrà kan, àwọn kan rí tí wọ́n ṣe wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀, but àìmọye àwọn èèyàn tó rí tí wọ́n ṣe tán sọ fún mi, ṣùgbọ́n irọ́ o, wọn ò gbé ìgbésẹ̀. Ètè bá rántí mo ní ká gbàdúrà pé Olúwa fi pẹpẹ ṣọ́ọ̀ṣì mi hàn mí, àìmọye àwọn ọmọ ìjọba tí wọ́n gbàdúrà yẹn náà tí wọ́n dẹ̀ sọ rìsọ́ọ̀tì wọn fún wa, àwa dẹ̀ yin Ọlọ́run lé lórí. Mo ní ètò jẹ́ ti yẹn pé àwọn kan wọ́n ní ẹ̀ẹ́sìkìsà kan bábá ni mo máa rí èmi kẹ̀mí lọ, ṣùgbọ́n rárá o, àwọn mi à máa wọ excuse ni yo wọ́n ní àti kúrò máa nira, mo mọ iye tí mo ti invest ní ṣọ́ọ̀ṣì yẹn, mi ìmọ̀jọ́ tán dá ẹ pé wọ́n máa fún ẹ ní returns yẹn. Ẹlòmíà ní àti wà ń bẹ̀ ti pẹ́ ìgbéla tó fẹ́ lọ kò sí bí a kú lọ náà the same thing náà ni. Ṣé tó bá ní the same thing náà nìyẹn ni kò wá jókòó sínú ikú àti ìpòkú. Ẹ rí ṣe rí nígbà tó wá dé stage yẹn mo wà concern nígbà tí mo bẹ̀rẹ̀ sí gbọ́ excuses àwọn èèyàn, mo wà highly concerned. Kí ló ń ṣẹlẹ̀? Èmi náà wá sọ mi pé inú àdúrà yẹn ò right tó ni, ẹ̀yọ̀ kò mú dáadáa ni. Ẹ bá mi gbé gún bá àdìká ṣe gbà á. Oh God, mo rántí dáadáa ó ti ń lọ bí oṣù 4 báyìí. Ẹ rí, ẹ sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ tú àṣírí ayé mi fún mi. Torí ẹ̀mí Ọlọ́run sọ pé tí àwọn èèyàn bá rí ayé wọn ibi tí ayé wọn wà, tó ń bá tú àṣírí ayé wọn fún wọn, kò sẹ́ni tó máa sọ fún wọn, wọ́n máa fò dìde wọn á tú dànù ni. Bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni èmi gan bẹ́ẹ̀ sí gbàdúrà yín, torí kò sáàdúrà tí mo pè fún yín tí mi ní gbà láéláé. Irọ́ o, mi ò tí ì bíìgì kọjá àdúrà tọ́lọ́run bá fi sí mi lẹ́nu kí n pè fún yín. So tẹ̀sán ni pé tẹ̀yìn bá jèrè báyìí kémi lùsì ẹ̀. Irọ́ o, màá gbà á. Ó wúlò kò wúlò fún mi, màá gbà á. Oh Lord, expose my life to me. Ibi tí mo wà gan, Olúwa tú àṣírí ayé mi fún mi. Ẹ fi ibi tí mo wà hàn mí. Ẹ já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Olúwa tú àṣírí ayé mi fún mi. Ní orúkọ Jésù Kristi. Olúwa tú àṣírí ayé mi fún mi. Olúwa fi ibi tí mo wà hàn mí. Olúwa fi ibi tí mo wà hàn mí. Ní orúkọ Jésù Kristi. Olúwa tú àṣírí ayé mi fún mi. Ọlọ́run ayérayé mo bẹ̀bẹ̀. Olúwa tú àṣírí ayé mi fún mi. Bàbá ayérayé mo bẹ̀bẹ̀. Olúwa tú àṣírí ayé mi fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo, lẹ́yìn ìgbà tí ẹ̀mí Ọlọ́run fi òye yẹn yé mi, mọ́mì tí mo kọ́kọ́ fún ní prayer point yẹn mo ní ẹ lọ gbàdúrà, ṣe fọlọ́run kó tú àṣírí ayé yín fún yín, kó fi ibi tó tẹ́ ẹ wà hàn yín. Ọlọ́run mi o, mọ́mì yẹn gba àdúrà yẹn o, nígbà tó parí àdúrà yẹn tán wọ́n ní ẹ̀sìká àwọn orí nǹkan kan, mo ní no problem, Ọlọ́run kò tí ì tásìkò ni. Mọ́mì yẹn sinmi ọjọ́ méjì wọ́n ní nǹkan ló padà sínú àdúrà yẹn again. Ọlọ́run báyìí nígbà tí Ọlọ́run fi ibi tí wọ́n àwọn wọn ẹ̀sìkísà àṣẹ àsáìlọ́ọ̀mù ni mo wà, mo ní kò yé mi dáadáa, torí mo tẹ́jú gbàgbé nǹkan tá a jọ sọ tẹ́lẹ̀, mo ní God forbid, kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ God forbid kọ́ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ní kí n lọ gbàdúrà, wọ́n láwọn gbẹ̀ láàkọ́ àwọn orí nǹkan kan o, àwọn ṣàṣìmí ọjọ́ méjì àwọn yẹ káwọn rí àwọn tún àdúrà yẹn ṣe. Wọ́n ní àwọn máa rí ara wọn nínú họ́ọ̀lù ńlá kan, wọ́n ní kò fẹ́ sọmọ ìṣọ́ọ̀ṣì wọn táwọn ò rí níbẹ̀, àsáìlọ́ọ̀mù ni o. Mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní ọgbà àwọn wèrè. Wọ́n ní oh God, wọ́n lè tó wá bà wọ́n lẹ́rù tí wọ́n fò dìde lójú oorun, wọ́n náà gba jágbajàgba àdúrà bọ́yẹ sọ nìyẹn kílẹ̀ tó wọn. Wọ́n láwọn rí pásítọ̀ wọn, wọ́n ní ṣéènì gan náà fi dé mọ́ bẹ̀rẹ̀ grand. Mo ní kílẹ̀ sọ yẹn náà, wọ́n ní ṣéènì wọ́n fi dé mọ́, wọ́n ní ṣé mo mọ túùbù
mo ní mo mọ kí ní tó máa ń ṣe tó máa sin òkú tó máa ń ṣe fún ìzálẹ̀ wọ́n ní wọ́n fi ṣéènì wọ́n fi mú túùbù yẹn wọ́n dẹ̀ so mọ́ pásọ̀ wọn lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n ní bó ṣe dé gbogbo wọn nìyẹn ṣùgbọ́n àwọn ní privilege láti lè di láti wò round àwọn dẹ̀ ń dárúkọ wọn wọ́n á pe orúkọ ẹlòmíì báyìí lójú ìran látọ̀lọ́ fi hàn wọ́n yẹn ṣe lá máa rẹ́rìn pé orípò tó wà ní wọn lá sẹ́rìn ìmí inú wọn ti yàgbẹ́ sára ẹ̀rí mọ́mì yẹn ní àjọ tó ń dá nínú ṣọ́ọ̀ṣì yẹn wọn padà lọ gbà wọ́n fi ń lé wọn kiri àjọ yín kan lẹ́ni rán wọ́n á ṣiṣẹ́ owó mi èlò náà ní gbogbo ẹ̀ Jésù Olúwa ẹ tú àṣírí ayé mi fún mi ẹ fi ibi tí mo wà hàn mí oh Lord expose my life to me show me where I am nípa tẹ̀mí Olúwa ẹ tú àṣírí ayé mi fún mi nípa tẹ̀mí ẹ fi ibi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́ Olúwa ẹ fi hàn mí ẹ já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ tú àṣírí ayé mi fún mi ibi tí mo wà Olúwa ẹ fi hàn mí Olúwa ẹ fi ibi tí mo wà hàn mí Olúwa ẹ tú àṣírí ayé mi fún mi Olúwa ẹ fi ibi tí mo wà hàn mí Olúwa ẹ tú àṣírí ayé mi fún mi Olúwa ẹ fi ibi tí mo wà hàn mí Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi lórúkọ Jésù kí lè mọ tí wọ́n ṣe kí lè mọ̀nà tí wọ́n gbé ayé mi gbà Olúwa ẹ fi ibi tí mo wà hàn mí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹsẹ̀ kan wà tí mo fẹ́ fi hàn yín Hebrew chapter 12 verse 15 ó ní ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe é gbọ́ bẹ́yẹn kí gbòǹgbò ìkorò kan má bàa hù sókè kí ó sì yọ yín lẹ́nu ẹ̀yọ́ ṣe pé mo sọ lẹ́ẹ̀kan pé téèyàn bá ti fi ààlà yẹn sílẹ̀ tó bá ti kúrò lábẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run pẹ́rẹ́ tí wọ́n ti mú yálé tó náà dẹ̀ ti gbà ó láti gbàdúrà kó ń padà sínú oore ọ̀fẹ́ yẹn ó bẹ láti bẹ̀bẹ̀ fún àánú kí ló fà gbogbo ìkorò ní ìhun ló máa ń hù jáde tàbí dàbí pé Ọlọ́run ò sí mọ́ tàbí dàbí pé Ọlọ́run ò gbọ́ àdúrà ẹ̀rí àdúrà méjì ló fara hàn mí báyìí á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ ràn mí lọ́wọ́ lónìí kí n má kùnà oore ọ̀fẹ́ yín ẹ ràn ìdílé mi lọ́wọ́ lónìí ẹ ràn àwọn ọmọ mi lọ́wọ́ lónìí ẹ ràn ọkọ mi lọ́wọ́ lónìí ẹ ràn aya mi lọ́wọ́ lónìí ká má kùnà oore ọ̀fẹ́ yín Oh Lord, help me so I will not fall short of your grace. Olúwa ẹ ràn mí lọ́wọ́ o kí n má bàa kùnà oore ọ̀fẹ́ yín ẹ já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ ràn mí lọ́wọ́ kí n má bàa kùnà oore ọ̀fẹ́ yín Olúwa ẹ ràn mí lọ́wọ́ n ò fẹ́ kùnà oore ọ̀fẹ́ yẹn o oore ọ̀fẹ́ ńlá ni o èèyàn gbọ́dọ̀ kùnà ẹ o kò ṣeéṣe kéèyàn kùnà ẹ o bẹ́ẹ̀ èèyàn bá kùnà ẹ o ṣe ayé wa bẹ́ẹ̀ èèyàn bá kùnà ẹ kò tẹ̀ ẹ kó wá rárá nìyẹn ní orúkọ Jésù Olúwa ẹ ràn mí lọ́wọ́ lónìí kí n má kùnà oore ọ̀fẹ́ yín gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àdúrà kejì tó farahàn níbẹ̀ ẹ̀rí ó sọ bẹ́ẹ̀ ó ní ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run kí gbòǹgbò ìkorò kan má bàa hù jáde gbòǹgbò ẹ̀yin náà mọ̀ tó pè ní gbòǹgbò kì í ṣe igi náà pé wọ́n ní gbòǹgbò ẹ̀ tẹ́bá dẹ̀ mọ bí gbòǹgbò ṣe ń ṣiṣẹ́ ara gbòǹgbò yẹn ní oríṣiríṣi máa ti wá hù jáde wá ara gbòǹgbò yẹn ní oní ewé àti hù jáde wá ara gbòǹgbò ní èso àti hù jáde wá ara gbòǹgbò ní orí gbogbo nǹkan tí máa hù jáde wá o tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí hù jáde báyìí ṣe pé multi-dimensional problem ni àwa dàbí pé ayé ń ṣe èèyàn kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ayé ń ṣe kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ó máa ṣe o mi ní kì í ṣẹlẹ̀ sáwọn èèyàn o ẹ gbọ́ mi dáadáa o ṣùgbọ́n kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ohun tá design ni fúnra wa ni artificial problem ni níwájú Ọlọ́run àti ènìyàn torí mo sì gbàgbọ́ mo ṣe máa ń sọ̀rọ̀ pé ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni kò sójú tẹ́ fi wò kò sí nǹkan tó bá wù kẹ́ sọ bóyá bí ọmọ tó yẹ pé kò pé ni irọ́ ni ojú tẹ́yìn fi wò ni dáradára ni níwájú Ọlọ́run àti ènìyàn mo ń sòtọ́ fún yín ṣùgbọ́n ẹ wo fíìmù ọ̀ntán ni ẹ farabalẹ̀ kẹ́ wo fíìmù ayé yín tán ló fà á tẹ́ ẹ bá farabalẹ̀ wo fíìmù ayé yín tán tí Ọlọ́run ṣe fún yín yẹn kẹ́ ẹ jẹ́ kọ́ Ọlọ́run wá tọ̀nà ẹ̀ ó mọ nǹkan tó fẹ́ ṣe níwájú oh my God ẹ já lọ sọ fún Ọlọ́run àkókò ti lọ Jésù Olúwa ẹ bẹ̀ ayé mi wò lónìí gbogbo gbòǹgbò tí Ọlọ́run ò bá gbìn sínú ayé mi Olúwa ẹ fà wọ́n tu Oh Lord, examine my life today. All roots that are not planted by God, uproot them in Jesus' name. Olúwa ẹ bẹ̀ ayé mi wò, ẹ bẹ̀ ayé àwọn ọmọ mi wò, ẹ bẹ̀ ìdílé mi wò, gbogbo gbòǹgbò tí a ò ti ọwọ́ Ọlọ́run gbìn Jésù Kristi Olúwa ẹ fà wọ́n tu ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé Olúwa mo gbàdúrà Olúwa ẹ bẹ̀ ayé mi wò ẹ bẹ̀ ayé àwọn ọmọ mi wò ẹ bẹ̀ ayé aya mi wò ẹ bẹ̀ ayé ọkọ mi wò ẹ bẹ̀ ìdílé mi wò gbogbo gbòǹgbò tí a ò ti ọwọ́ Ọlọ́run gbìn Olúwa ẹ fà tu gbogbo gbòǹgbò tí a ò ti ọwọ́ Ọlọ́run gbìn Olúwa ẹ fà tu àwọn gbòǹgbò ìkorò gbogbo Olúwa ẹ fà wọ́n tu tí gbòǹgbò Olúwa ẹ fà wọ́n tu lónìí ẹ ṣàánú fún mi lónìí ẹ fà wọ́n tu lónìí ẹ ṣàánú fún mi lónìí ẹ fà wọ́n tu lónìí ẹ ṣàánú fún mi lónìí gbọ́ àdúrà Jésù Kristi
Olúwa wa. Ó yá kíákíá ẹ jẹ́ ká lọ sínú àdúrà àánú wa. Ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, ibi la ti ń sọ fún Ọlọ́run bá ṣe fẹ́ kó rí gan, ibi la fẹ́ gbé àdúrà wa gbà. Ó lè ní nǹkan kan tẹ́ ẹ ti fọkàn sí bí a máa pè nínú àdúrà mi tí mi gbàdúrà débẹ̀. Irọ́ kò tí ì pẹ́ jù o, ẹ lè fẹnu ara yín gbà báyìí, bóyá lè ti gbàdúrà débẹ̀ náà ni ẹ lè tẹ̀síwájú láti gbà báyìí. Kò sẹ́ni tó máa lead yín, kò sẹ́ni tó máa fún yín prayer point. Ó wá kù sí ẹ̀yin àti ẹlẹ́dàá yín lọ́wọ́. Ọlọ́run tó dá yín kó yẹ bẹ̀ sí gbàdúrà. Òun là ń pè ní àdúrà àánú. Bá a dẹ̀ ṣe ń gbà ní pé a kàn change posture wa ni. Mo ti sọ fún yín, orí ìkúnlẹ̀ lèmi ti máa ń sábà ṣe àdúrà àánú tèmi torí mo mọ̀ túmọ̀ ìkúnlẹ̀ níwájú Ọlọ́run. Ó yẹ but téèyàn bá ti kúnlẹ̀ látàárọ̀ ó lè dọ̀bálẹ̀, èèyàn lè jókòó, ara ẹ̀ náà ni the same thing náà ni. Tó bá pẹ́ jókòó látàárọ̀ ẹ̀ lè dé fúyà kẹ́ máa ń lọ nìbọ̀. Tí ẹsẹ̀ yín bá tó bá pẹ́ arúmọlógún mú yín ẹ̀yin ẹ̀ try wò kẹ́ dìde wò kẹ́rin lọ kẹ́rin bọ̀ wò bóyá okun ò ní wọ ẹsẹ̀ yẹn. Ó yá mo fẹ́ ká gbàdúrà torí pé mo mọ̀ pé Ọlọ́run á tún ṣe ìyanu mi. Bẹ́ẹ̀ ni ìyanu tàná yẹn ti expire o, lójú tèmi nìyẹn ó ti expire o, ìyanu tó fẹ́ ṣẹlẹ̀ báyìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà, ó yẹ má dákẹ́ ẹ má gbàdúrà. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ k'Ọlọ́run kó ṣe gan, ọ̀nà tẹ́ fẹ́ k'Ọlọ́run kó gbégbà gan, ó yẹ bẹ̀rẹ̀ sí gbà. Ẹ má yẹ kó sun yín o, ẹ má yẹ ká dúrà sun yín o, ẹ má pòṣe inú àdúrà yìí o, ẹ má sọ pé ẹ má gbàdúrà dẹ̀ kẹ́ pòṣe díẹ̀ o, ẹ gbàgbọ́ nínú Ọlọ́run, ẹ gbà pé ó máa ṣe gan, ẹ gbà pé àkókò yín lélẹ́yìí, ẹ gbà pé torí tí yín gan la ṣe gbàdúrà tòní, ẹ yẹ má gbàdúrà. Jésù Kristi, Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí, Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí, Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí, Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa, ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ọ̀tun tẹ́ fún wa. Ẹ máa wà ní àìrékọjá ní orúkọ Jésù Kristi. Ọlọ́run wá yín rí lónìí. Ní orúkọ Jésù Kristi. Ọlọ́run wá àwọn ọmọ yín rí lónìí. Ní orúkọ Jésù Kristi. Ọlọ́run dá ìpadà sínú oore ọ̀fẹ́ rẹ̀ lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé dégóńgó ẹ ó gbádùn Ọlọ́run. Mo fẹ́ kọ́lọ́run kó yín wá sínú agbo ẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí gbádùn Ọlọ́run dégóńgó. Kẹ́yìn náà lè mọ̀ pé àṣẹ testimony tí mò ń gbọ́ tẹ́lẹ̀, àṣẹ kìí ṣe pé wọ́n arrange ẹ̀, àṣẹ Ọlọ́run dá àwọn kan lóhùn ní tòótọ́ ni. Ní orúkọ Jésù Kristi. Ọlọ́run dá yín lóhùn ní tòótọ́ lórúkọ Jésù Kristi. Ọlọ́run ṣe ti yín ní tòótọ́ lórúkọ Jésù Kristi. Ọlọ́run fi ọ̀nà hàn yín ní tòótọ́ lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn kan tí ò tó tẹ́lẹ̀ lórúkọ Jésù Kristi. Mo ní Ọlọ́run fi fún yín ó ṣẹ́kù lórúkọ Jésù Kristi. Àwọn ìbùkún tí ò tó, àwọn owó tí ò tó, àwọn ọmọ tí ò tó, àwọn ilé tí ò tó, àwọn ọlá tí ò tó, àwọn orí ọ̀fẹ́ tí ò tó, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run kó ẹ̀kúnrẹ́ rẹ̀ fún yín lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín pé bọ́lọ́run wá ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ẹ̀rí yín yóò ju tẹnìkejì lọ lórúkọ Jésù Kristi. Ọlọ́run fa ọwọ́ yín sókè o. Mo ní orúkọ Jésù. Ọlọ́run fa ọwọ́ yín sókè. Ọlọ́run mú yín rin ìrìn àjò ọ̀tun ní orúkọ Jésù Kristi. Mo ní Ọlọ́run mú yín rin ìrìn àjò ọ̀tun lónìí lórúkọ Jésù Kristi. Ìrírí tẹ́ mọ̀ ayé látòní lọ yóò jẹ́ ìrírí tó mú ayọ̀ wá, tó mú ẹ̀rín wá, tó mú testimony wá. Bẹ́ẹ̀ ni ó ṣe lórúkọ Jésù Kristi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Mo ní kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Ẹ ò rí tí ń ṣe. Àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín o. Agbára wà láàyè Ọlọ́run yóò sì wà pẹ̀lú yín. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Amen. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.